Adebukala Moremi Ajashoro 2020. And we are live at his Imperial Majesty Palace. Babami, the Ooni of Ife, Ojaja II, Oba Adeyeye Enitan, Kábíyèsí. And guess what? It is Olojo Festival 2020. This year event is going to be a virtual event, and you are all going to like it. Joining me is Mr. Muyiwa Adigun, the Royal MC. Hello. All right, thank you very much. It's so good to be here. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nílé lẹ́yìn odi tẹ́ láǹfààní láti wà níbí fún Ọlọ́jọ́ Festival 2020 yìí. Ẹ lè ní àǹfààní láti máa wo bá a ṣe ń ṣe é gangan látòrí YouTube, látòrí Facebook, látòrí Instagram. Ẹ kàn lọ sí Ọlọ́jọ́ Festival ní gbogbo àwọn platforms tí mo dárúkọ yìí. Bẹ́ẹ̀ tí ẹ lè wá, àwa wà ń bí fún yín láti máa fún yín bó ṣe ń lọ gangan látòrí YouTube, Instagram àtòrí Facebook. Thank you. It promises to be fun. Everybody, you can join us wherever you are. Thank you. Olojo Festival to me is a spiritual festival. And I will explain it further. The Olojo Festival is the day of creation, whereby the day is being celebrated. The day the Lord created the day is named the day. I don't know if you get it. All right, okay. And to me personally, it's a spiritual festival. You know, during the Olojo Festival, Kábíyèsí goes into seclusion for 7 days and come out, and it is a season or a time whereby he has the time to communicate with the, how do I call it now, the divine people. Well, Olojo is a day that we all Ife, especially those of us that sees ourselves as being born by Ife and for Ife. A day that we must show our love because it's a creation day, and it's a day we must identify with our Kábíyèsí. A day we believe he must bless us, and no matter where you are in the world, if you see yourself as Ife, and for the like of me who believes I was born because of Ife, I won't be found wanting on this particular day. It has been a wonderful year. Since Kábíyèsí came to the throne of his forefather, and since we started the Olojo Festival, which really meant the day the world come to being. My name is Otumba Ayolumoko. Well, Olojo is owned by Baba himself. That is the Arole Odua. And the house is just to help him, to assist him in making his dreams and his ideas come true. Basharon Adeni Adioye. Olojo Femi is our Christmas. Christmas I want Yoruba ni. My name is Akonke Bola Olaobaju, the Ekejo Yalodi of the Source. Olojo Festival is very important for me. I have to come all the way from England, London. I struggled even though there is a lot of difficulties in getting fly, but I have to be here because Olojo is very important in one's life. They say that is when the day started. Last year, so many people see difference in their life
There are some prayer that come to pass. So it's very important that one is here. Ọlọ́run Olódùmarè wà o, ẹni tó bá ní pé kò sí Ọlọ́run ó ń tan ara ẹ̀ ni, kò lè sí nǹkan tí ó dáa fún ìdí kan àti ìdí kejì ni. Mo fẹ́ kọ́ yín ní àṣírí kan, ẹ wá ìgbàkígbà kí ẹ dá ọgbọ́n, kí ẹ gba àdúrà àti àwẹ̀, kí ẹ má jẹ nǹkan kan. Ẹni tí Ọlọ́run bá fún ní oore ọ̀fẹ́ kó gbà fún ọjọ́ kan. Ẹni tí Ọlọ́run bá fún ní oore ọ̀fẹ́ sí kó gbà ní ọjọ́ méjì. Ẹni tí Ọlọ́run bá fún ní oore ọ̀fẹ́ kó gbà ní ọjọ́ mẹ́ta. Tó bá jó mi lásán ni kó mu. Tó bá ti jẹ́ pé òòrùn ti wọ̀ pátápátá, tí ò bá dẹ̀ fẹ́ omi mu, bóyá ògì lásán, tàbí tó bá ní oore ọ̀fẹ́ kó gbà á ní ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta. Mo wá ń gbàdúrà ní ọjọ́ òní, gbogbo àwọn ènìyàn tọ́lọ́run máa yàn bá yín, ènìyàn rere lọ́lọ́run máa yàn tí wọ́n. Ẹ bá mi di orí yín mú, torí oore ọ̀fẹ́ lẹ tún rí gbà lálẹ́ yìí o. Gbogbo ẹni tí ó tọmọ yín, gbogbo ẹni tí ó kàn yín gbọ̀ngbọ̀ngbọ̀n, ọ̀rọ̀ la fi dálé ayé. Mo fẹ́ kẹ́ ẹ sọ síta gbogbo nǹkan tẹ́ ẹ fẹ́ ní ìrọ̀rùn fún ọkọ ní ó ti lọlé àṣẹ, ní ìrọ̀rùn fún aya ní ó ti lọlé àṣẹ, ní ìrọ̀rùn fún ọmọ ní ó ti lọlé àṣẹ, ní ìrọ̀rùn fún ẹbí ní ó ti lọlé àṣẹ, ní ìrọ̀rùn fún gbogbo ojúlùmọ̀ ní ó ti lọlé àṣẹ, ní ìrọ̀rùn fún ọ̀rẹ́ ní ó ti lọlé àṣẹ. In tó ń jẹ́ ọlọ́jọ́ náà là ń ṣe yìí o, ọlọ́jọ́ ojú báyìí lọ o, ọdún Olódùmarè ni o, ọlọ́jọ́ la máa ń fọjọ́ fún ẹ̀ ní fọjọ́ ọlọ́jọ́ lọ. Orí yín ò ní gbàbọ̀ ni o. Ẹni ire tó wà ń bí dorí ẹ̀ mú o, ẹni ibi tó wà ń bí náà tún dorí ẹ̀ mú o. Ibi tire la dálé ayé, àníṣe gbogbo olóríire tó wà ń bí ẹni ire lọ́lọ́run máa tó bá yín o. Ẹni ire lọ́lọ́run máa tó bá yín o. Ẹ wá ní ṣìṣe o, ẹ ní ṣìjẹ, ẹ ní ṣìwú, ẹ ní ṣìfọ̀, ẹ ní ṣìlẹ̀kẹ̀. Àìsàn burúkú ò ní ṣe yín. Gbogbo tó mí àtẹ̀yẹ tí ó mí tọ́lọ̀ fún yín, ẹ ní fojú sunkún kankan wọn. Ìràpadà dé bá yín. Ẹ mà ní fọjọ́ ọlọ́jọ́ lọ. Ọdún ọlọ́jọ́ là ń ṣe ń bí. Gbogbo ń tẹ́ fẹ́ dà nílé ayé, ọjọ́ tí ọjọ́ di ọjọ́, gbogbo èrè yín, gbogbo ń tẹ́ fẹ́ kọ́mọ yín dà, gbogbo ń tẹ́ fẹ́ kọ́kọ yín dà, gbogbo nǹkan tẹ́ fẹ́ káya yín dà, gbogbo nǹkan tẹ́ fẹ́ kọ̀rẹ́ dà, gbogbo nǹkan tẹ́ fẹ́ kójúlùmọ̀ dà, gbogbo nǹkan tẹ́ fẹ́ kí gbogbo ẹni tó tọmọ yín, ẹni tẹ́ rántí àti ẹni tẹ́ rántí, gbogbo tẹ́ fẹ́ kó dà bí ààrẹ ṣe ń jáde lọ́la. Olúodù tó márè, torí ààrẹ ò ṣe ń gbé sórí fún ọ̀nìrìṣà lásán o. Adé àkọ́kọ́ ẹ̀ ní adé àṣẹ ní. Bí mo ṣe wọ́n ń ṣe àdúrà fún yín ní ọjọ́ òní, gbogbo tí mo wí àràárọ̀ mọ̀ fún yín. Mo jẹ́ kó yé yín lẹ́ni tó ń jọ́ lọ́jọ́ ọdún ọlọ́jọ́ ojú báyìí lọ.
ọjọ́ òní tí mo jáde tàṣẹ lọ́jọ́ fi ń yọ tàṣẹ lóòrùn fi ń ràn gbogbo bíi tí àwọn ẹni tó tọmọ yín wà káàkiri àgbáláyé torí tí ààrẹ bá jáde orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé wà ní iwájú ààrẹ o ó ní òkùnkùn kan ò lè borí ìmọ́lẹ̀ orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé jáde láti inú òkùnkùn ó dẹ̀ jáde sínú ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ tàn sínú òkùnkùn gbogbo òkùnkùn ayé yín ìmọ́lẹ̀ máa tàn sí i. òrìṣà òkè tí mo wá ń ké pèlé ní tó jẹ́ pé ikọ̀ àti ìríjú ẹ̀ òun ni ó dá sórí ìtẹ́ ẹ̀ àti gbogbo ikọ̀ àti ìríjú Olódùmarè tí mo ti pè tẹ́lẹ̀ gbogbo èròǹgbà ọkàn yín Ọlọ́run á mú lọlé àṣẹ. àní bẹ́ẹ̀ ṣe ń fojú kàn mí lẹ́ni ọ̀nà ayé á máa là bẹ́ẹ̀ ṣe ń fojú kàn mí lẹ́ni ọ̀nà ayé á máa là ọ̀nà ayé á là sówó á là sọmọ á là sá ìkú balẹ̀ ọ̀rọ̀ eku á máa ké bí eku fún yín ẹja á máa ké bí ẹja ẹyẹ á máa ké bí ẹyẹ ọmọ ènìyàn á fọ̀hún bí ọmọ ènìyàn ẹni tágó ẹni táwọn náà ẹni rágó ẹni táwọn náà ẹni tọrọ jẹ gbogbo ayé ò ní lù fún yín jó ọ̀nà á là fún yín o àdúrà yẹn gbà Oòduà Àtẹ̀wọ̀nràn ló jẹ́ àdúrà torí ọba ìgbàlà ni Olódùmarè rán wá sílé ayé láti wá fi ètò sí ilé ayé ìgbàlà máa wọlé tọ̀ yín wá ìgbàlà máa wọlé tọ̀ yín wá gbogbo tẹ wá fẹ́ láti inú yín mo fẹ́ kẹ́ máa béèrè fúnra yín wọ́n ní kó béèrè wá dẹ̀ rí ìdáhùn ẹ sọ jáde ẹ sọ síta afẹ́fẹ́ á gbé lọ sí òde ọ̀run àwọn ọkọ̀ Olódùmarè wà nínú afẹ́fẹ́ báyìí wọ́n á gbé lọ sí òde ọ̀run ẹ lọ kọ sílẹ̀ o gbogbo tẹ béèrè kẹ́ wá lọ́dún tó ń bọ̀ kẹ́ wá wò bóyá ìbéèrè yín ò ní múṣẹ àbí àṣẹ èmi ní ìgbàgbọ́ pé ìdáhùn àti ìbéèrè mi ó ń ṣe o kò ń ṣe mímọ̀ ṣe mí o Ọlọ́run Olódùmarè ló ṣe bẹ́ẹ̀ Ọlọ́run Olódùmarè ló fètò yẹn sí gbogbo àdáwọ́lé yín ló máa yọrí sí rere ẹ fi ẹnu yín sọ ẹ sọ ọkọ burúkú tí ò da ẹ sọ ọkọ burúkú ẹ lé kúrò lẹ́gbẹ̀ẹ́ yín àwọn ọkọ burúkú ẹ lé kúrò nínú àwọn ọmọ yín nǹkan burúkú ẹ lé kúrò lórí ọkọ lórí aya lórí ọmọ lórí ẹbí lórí ará lórí ọ̀rẹ́ lórí ojúlùmọ̀ nǹkan rere ẹ fà á sílé ayé yín àpèmọ́ra là ń pè tèmi dire ẹ fà á sílé ayé yín a ní lùgbàdì àìsàn gbogbo nǹkan tí mo wí lè ní orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé gbogbo àṣẹ tí mo mú lè ní gbogbo àṣẹ náà ló máa lọ́lẹ̀ o tómi bá balẹ̀ báyìí ó máa ń nípa o ẹ máa nípa sí rere láyé o tá a bá domi sórí ilẹ̀ ló pọ̀ o gbogbo tí mo wí báyìí ara rọ̀ mọ́ o ó ti rí bẹ́ẹ̀ o ẹ bá mi sọ pé ó ti rí bẹ́ẹ̀ ẹ bá mi sọ pé ó ti ṣe bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin orí adé tó wà bí ẹ bá mi sọ pé ó ti rí bẹ́ẹ̀ gbogbo orí adé tó wà bí ẹ ló ti ṣe bẹ́ẹ̀ ọkùnrin obìnrin ọmọdé àgbàlagbà tó wà bí ẹ bá mi ló ti rí bẹ́ẹ̀ ẹ ló ti ṣe bẹ́ẹ̀ ẹ ló ti ṣe bẹ́ẹ̀ ẹ wọ àdúrà ẹ múra kẹ́ fi wọ́ gbogbo ara yín ẹ fi wọ́ gbogbo ara yín ẹ ló ti rí bẹ́ẹ̀ ẹ ló ti ṣe bẹ́ẹ̀ ẹ ló ti ṣe bẹ́ẹ̀ mọ́ mi tó ó balẹ̀ ó dàṣẹ àṣẹ kù. ó yẹ kó sọ pé ó ti ṣe é ṣe ẹ ló ti ṣe é ṣe ẹ sọ pé ó ti ṣe é jẹ a máa ṣe é ṣe fún gbogbo wa o àpò ọdún akúyè bó o. ẹ jẹ́ sọ pé ká.